àwọn Ìyábọ̀ fún wa ní voice ó mọ̀ pé àwọn ọmọ yẹn ò lè bọ́ta kọ́ sọ pé ò sanwó Ìyábọ̀ tó bá sanwó gidi fún wọn ò ní lo cheap labour you know you can ó mọ̀ pé wọ́n fẹ́ fame so ẹ fi kan gbà kan lọ́wọ́ ara yín ni Ìyábọ̀ just because you are looking for cheap labour ó ti gbàgbé gbogbo nǹkan tó invest sínú fíìmù so èmi máa wá gbé YouTube sínsìn máa wá ní return of Arizo return of Babariano mo fẹ́ wò tí mo ti rí cast Ìyábọ̀ ó ti pẹ́ nu géèmù yìí náà cast làwọn èèyàn máa fi wo fíìmù cast ẹ rí pé fíìmù yẹn ò ní dùn gbà mí but wọ́n lọ gbá wọn cast sí àjókòó àwọn fíìmù yẹn but ìgbà tí bá ti ń yọ lórí burúkú tó ń ta. ẹ̀yin èèyàn wa Bukky Jesse ó ti jáde ó jáde wá sọ̀rọ̀ nípa Ìyábọ̀ Òjó ó jáde wá sọ̀rọ̀ nípa arábìnrin tí a mọ̀ sí Ìyábọ̀ Òjó wípé ó ní fíìmù rẹ̀ wípé ṣé ó tiẹ̀ ń ṣe fíìmù ni ó ní kì í ṣe pé ó ṣe bẹ̀rẹ̀ sí ṣe fíìmù ó ní kí ló dé kó àwọn olórí burúkú sí inú fíìmù rẹ̀ ó ní àwọn ò ní wo fíìmù rẹ̀ ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí arábìnrin yìí sọ. aṣọ kàtàǹgbà olórí burúkú owó òtórí pápá aláǹtóró ó dàbí ìrèké mọ́là ṣé mo rèké brown táwọn mọ́là máa ta yẹn àgékù ó dàbí àgékù ọjọ́ àánú tí bá ti ń rí àwọn yẹn tí mo ò bọ̀ rí tí ò bá ń ṣe social media gan mi ìmọ̀ wọ́n rí tí bá ti ń rí mo tún tí mo ti ń ráwọn olórí burúkú àṣànà náà ò jẹ́ nǹkan kan nu ayé Mohbad tó pa ló apanilẹ́kúnjayé ni nǹkan tó yẹ ká tí bá ti ń rí àwọn yẹn ṣé wo bí màá wo fíìmù yẹn because tí bá tẹ̀ ní jẹ́ ń wo promo fíìmù yẹn bombastic side eye ni màá fi wo àgàgà kan lọ ṣọ́ àṣànà màá ní kí náà fẹ́ ṣe inú fíìmù ìjú kan pa ọkọ jẹ lọ Ìyábọ̀ ṣé ò ronú débẹ̀ ni àbọ̀ tí ń bá mi dì ẹ́ ni èmi náà mọ̀ pé mo nice èèyàn kan ní máa expect lọ́yà òun ẹ lọ mú court letter yín wá mo fà lẹ́jẹ̀lì sí inú ń bí mi lálẹ́ bò kò sí nǹkan tí Fọláyẹn mọ̀ pé olórí burúkú àfi kó bá rẹ̀ mú ṣe camera down wọ́n ní return of Arizo wèrè ní return of Babariano kí ló fi ẹ ti mọ oríṣiríṣi mistake tó máa ti ṣe nu fíìmù yìí Ìyábọ̀ ṣé gbogbo yín notice pé mo ìsọ̀rọ̀ Ìyábọ̀ láti jọ yìí because mo kọ̀ wó pé ó ti fẹ́ kú ó ti ní cancer ẹ jẹ́ ká dá sí lára mo dé ń bá gbàdúrà yẹn sínú mi ò bí n tiẹ̀ gbà síta pé kí fíìmù èyí tiẹ̀ ta pé kó má tún lọ flop bíi Làbákẹ́ olóṣó Làbákẹ́ olófò ó tún wá lọ gbé return of Babariano ẹ jẹ́ ká máa gbọ́ lọ. ẹ má wọlé ẹ ṣe gan mo dúpẹ́ thank you. ìyá kan ẹ jẹ́ ká sáré ẹ jẹ́ ká play polówó tẹ̀sánwó fún ń bọ̀ ẹ ṣáàdúró. Imagine see he come from to come this place. Kí ló ń dùn yìí o mi like nǹkan tó ń dùn yìí o. Big thing. Imagine he even come village that very day to come. Mo ń bọ̀. See he had he was say that one. Sí ṣe bá mi tún send ẹ bá mi tún bí tó ti rọ́bìṣì ìyá tó lóhun ìyá àbú ibẹ̀ nìyẹn ṣe rí ìyá yẹn máa ń kọjá iye gan ẹ bá mi tún kí ní ẹsẹ̀ insist mi rí yẹn mo ń bọ̀ ẹ jẹ́ ká tún ṣe now kí ni mo wá fẹ́ sọ Ìyábọ̀ advice kan ni máa fún ẹ sórí kò sẹ́ni tó ní kó má bẹ́ẹ̀ tó bá fẹ́ bá jàjà Ìyábọ̀ but the day you will learn not to gang fight Ìyábọ̀ that is the day your life will become better. Gbogbo àwọn ọmọ yín sìn wọ́n ti súnmọ́ ẹ tán wọ́n ti see finish they will disrespect you one day. Ìyá yìí sọ ó ní ṣòwò ẹ pé àwọn ọmọ tó ní kó máa bú àgbàlagbà ìjọ kan máa wà náà tó máa bú ẹ Ìyábọ̀ wọ́n ti súnmọ́ ẹ ti jọ jẹ ẹ ti jọ jókòó ẹ ti jọ mu àwọn àṣírí kan máa wà tán ti rí lára ẹ ó mọ̀ ṣá wo lórí burúkú ọmọ òtòrò má gbé yẹn ọ̀nà ń ṣe ṣó ó ń ṣàlàyé fún aṣẹ́wó wúlíṣì pé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ lórí omi tẹ́lọ ó ti bẹ̀rẹ̀ sí ní kà fún èṣù owó bàtà Àbùkẹ́ Ọ̀ṣìn sórí pọ́mọ yóò láṣìírí
bá dẹ̀ ṣe gbọ́ náà wọ́n ná ọmọ yẹn ní location wọ́n ló fẹ́ bá Fọlá ẹnu sójà Fọlá tó ti ń tẹ̀lé látijọ́ ẹ̀ tí kò sẹ́ni tó bá jà ọmọ olórí burúkú tó bú Tóyìn wọ́n ló fẹ́ bá Fọlá jà wọ́n ló fẹ́ ná Fọlá wọ́n náà ṣe matter of fact gan gbogbo nǹkan tó ṣẹlẹ̀ lórí omi ó fẹ́ wá ṣe show fún Fọlá ni wọ́n ní wọ́n bẹ́ẹ̀ ni Ìyábọ̀ àwọn ọmọ yìí bò ní kó má Ìyábọ̀ má jẹ́ kó choose ẹ àsọ̀rẹ́ choose ẹ ìwọ ni kó choose àwọn tó máa súnmọ́ ẹ ìwọ ni kó choose àwọn tó máa súnmọ́ ẹ because at the end of the day kò ń ṣe gbogbo ẹni tó ń pèyàn lọ́rẹ̀ẹ́ mi kò ń ṣe gbogbo ẹni tó ń báyàn fẹ́yìn ló nífẹ̀ẹ́ yàn. Some people want to get close to you to know your secrets. Some people want to get close to you láti mọ nǹkan tó ń dún nínú drum ẹ tó ń dún wùlùwùlù. Some people want to get close to you just to see you finish and rubbish you. Ìyábọ̀, you are finished. You are finished. Mi mọ nǹkan tó fi lè gain respect yẹn mọ́. Mi mọ̀ mọ́. Aláwọn ọmọ tó ń fún ẹ lọ́wọ́ ẹ tó ń pọ́n ẹ lé àwọn ọmọ tó ń lè wojú ẹ beautiful girls bí ọ̀rọ̀ ìyá yẹn tó ti ń tẹ̀lé ẹ láti ìjọ yìí ò lò wọ́n sínú fíìmù Ìyábọ̀ ó dẹ̀ fi òṣùṣù báyìí ó dẹ̀ fi ọwọ́ ara ẹ ó dẹ̀ fi bá ayé ara ẹ jẹ́ ó dẹ̀ fi ṣera ẹ ó jẹ́ lọ máa dókó ẹ kiri ó jẹ́ máa dókó ẹ kiri fíìmù ṣíṣe ò gbé ẹ ìyá yẹn sọ ó lásìkò tó wá jẹ́ kó máa polówó fíìmù ẹ̀ wọ́n wá ń bá ẹ bá orúkọ ẹ jẹ́ kiri wọ́n lẹ́jọ́ ń ṣe àpapín ẹ lọ forúkọ àwọn èèyàn kówó Johnson ẹ wo bá ṣìrì yín ṣe tú ẹ jẹ́ ká sáré gbọ́yà Canada yẹn Ìyábọ̀ rọ́bìṣì ẹ̀ Ìyábọ̀ ṣé ìyá yẹn lè bí Ìyábọ̀ lọ́mọ ni ṣé káwọn ìyá kan wà wọn ń pọ́n àwọn lé wọn ń respect ara wọn wọ́n ní Ìyábọ̀ rọ́bìṣì ìyá yẹn pé láyé má bá mi sọ mọ́ṣọ́ lè bí mi lọ́mọ ni ẹ jẹ́ asáré fi ṣèpolówó ọjà mo ń bọ̀ okay ẹ má gbọ́ o. Ṣé mo ya tó ń sọ̀rọ̀ yìí ẹ lè má mọ̀ supporter Àṣànà ni òun ló máa ń sọ pé òun ìyá àbú ebel ṣé ń gbọ́ mi Canada ni ìyá yìí ń gbé ṣó ti yé yín ó believe pé òun lè control Ìyábọ̀ tí Ìyábọ̀ bá ń fa gbogbo yín mọ́ra respect is reciprocal ọ̀wọ̀ díẹ̀díẹ̀ lára ń fẹ́ ìyá Àbẹ̀ní ẹ lè bí Ìyábọ̀ lọ́mọ náà tẹ́ bá tiẹ̀ máa bá wí ẹ wo bẹ ṣe ń rọ́bìṣì ẹ̀ bó tẹ̀ jẹ́ pé ó máa ń pera ẹ̀ lọ́ba ọba obìnrin ṣé ń gbọ́ ẹ wo bó ṣe ń bá Ìyábọ̀ sọ̀rọ̀ oko òun ó ru káwọ̀ arúgbó náà ó ní nọ́mbà Ìyábọ̀ ẹ̀ máa jọ ń chat why can't you inbox her ìwọ náà fẹ́ sọ̀rọ̀ ìdí ẹ́sà bọ́ọ̀dù ẹ jẹ́ ká gbọ́ ṣé gbọ́ ó ní Ìyábọ̀ àwa ta jẹ́ tiẹ̀ yìí òun disgrace wa Ìyábọ̀ ní ẹja kẹ́mbẹ̀ yẹn Ọlọ́run nìkan ló jẹ́ ti tèmi mi ìmọ̀ yín rí ẹ jẹ́ ká máa gbọ́ lọ. Ọlọ́run nìkan ló jẹ́ ti tèmi. Ẹ lè imagine ìyá yìí máa kọjá yìí o ẹ wá ní kí Ìyábọ̀ máa rọ̀bí ìṣe ẹ gbọ́ nǹkan tó sọ ni ṣá lè blame ìyá yìí ni Ìyábọ̀ bó tẹ̀ jẹ́ pé o deserve nǹkan tójú ẹ rí Ìyábọ̀ ìyá
yẹn kò lè I swear with my living God ìyá yẹn máa wò mí báyìí sìn. I don't know her àbí kò yé yín but she's always coming on my chat ìgbà tá à ń ṣe justice for Mohbad. Ọmọ mi àbúrò mi ó máa ń dá mi lọ́rùn mo like ẹ ṣé mọ̀ ọ̀rẹ́ mi kan ló wá send chat ẹ̀ sí mi pé Bukky ìyá yìí ó máa ń sọ̀rọ̀ ẹ̀ pé kọ̀ọ̀kan pọ́nlé tó bá ti ń ṣe chat so ìjọ yẹn bí ṣe bẹ̀rẹ̀ chat ó wá sórí chat mi ìyá yìí máa ń wá sí chat mi ni mo dẹ̀ pọ́nlé ìjọ yẹn mọ́mì mi ẹ káàsán máa àbí kò yé yín bí ìdẹ̀ ṣe rí pàṣàlà ló ń support mo fún jẹ́ mo tibẹ̀ fún kí ló fa àrífín ṣé torí ìyá yìí ti wá kí ẹgbà tó wà ní Canada ni